Ìgòsùn. Òkè Àgó Òwu wà. Òkè Àgó Òwu wà. Amúkánkán Òwu náà ni. Amúkánkán Òwu ni. Ṣókórì Òwu ni. Òwu ni. Ìta Ìyálóde Òwu ni. Ẹ̀rìnmú Òwu ni. Ọgbẹ̀ Òwu ni. NTA Òwu ni. Òkè Ṣókórì Òwu ni. Apọ̀ Òwu ni. Orí Yanrìn Òwu ni. Olúfakùn Òwu ni. Àpòmù Òwu ni. Òkè Àgó Òwu fúnra rẹ̀ náà Òwu ni. Bàbá ó yá, báwo ni ọ̀rọ̀ Ìgòsùn yìí báwo ló ṣe jẹ́? Bí Ìgòsùn, ọ̀rọ̀ Ìgòsùn tí wọ́n ń pè ní Ìgòsùn ìgò kan ni wọ́n ń tà ń bẹ̀ látàárọ̀ ọjọ́. Àpáta ló wà ń bẹ̀ tí wọ́n ń gún osùn. Bọ́ bàbá tá a bá ṣàkíyèsí ìgò ti wá pọ̀ ládùúgbò yẹn sìn. Kógun tó dé làwọn Ìgbò kọ̀ọ̀kan ti wà ní ọ̀dọ̀ wa níbí. Kógun tó dé ogun Ojúkù torí ìtayà sọ́jà lèmi. Pension. Ìtayà sọ́jà 62 mo ti jẹ́ sọ́jà ní Kaduna. Mo ti jẹ́ sọ́jà ó ní àpá ẹ̀ ní. Ọ̀tá àbọ̀ wà mí o lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, ọ̀tá àbọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì mí o. Bọ́ǹbù ilé mo tún wọ́n lù wá mọ́lẹ̀ ní Onitsha. Ọwọ́ báyìí mo fi páàkì ojú mi báyìí. Bí bá tún táyé wá mi ò tún yàbẹ̀ mọ́. Nǹkan tó bá jẹ mọ́ kakí mi ò tẹ̀tù Ọlọ́run tún ní jẹ́ kí n yàbẹ̀ mọ́. Ṣó lè ní. Ǹjẹ́ àwọn bàbá wa ẹ̀yin náà lẹ sọ pé bí ọmọdé ò bá bá tàn ẹni á bá àrọ́bá. Bẹ́ẹ̀ni. Wọ́n sì ní àrọ́bá rẹ̀ ní bàbá ìtàn. Bẹ́ẹ̀ni. Àdúgbò kan wà ní Òkè Àgó Òwu nítòsí Òkè Àgó Òwu tó ń pè ní Ìgòsùn. Bẹ́ẹ̀ni. Lọ́pọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń kọjá ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Tí wọ́n rò pé ìgò ni wọ́n ń tà ń bẹ̀. Bàbá báwo ni ọ̀rọ̀ Ìgòsùn yìí báwo ló ṣe jẹ́? Ẹ kọ́ bá dárúkọ yín fún gbogbo àwọn tó ń wà káàkiri àgbáyé. Taoridi, orúkọ mi ni Taoridi Adédìran tí mo jẹ́ ọmọ bíbí ìlú Àgó Òwu. Òwu ìyá mi Òwu, bàbá mi Òwu. Ìgòsùn, ìdí tí a fi ń pè ní Ìgòsùn ọ̀pọ̀lọpọ̀ ń rò pé bóyá ìgò ni wọ́n ń tà ń bẹ̀. Torí ẹ̀yin náà ẹ wo bí gbogbo bẹ̀ ṣe rí ìgò lọ́tún ìgò lósì. Àwọn Yorùbá ń ta ìgò ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn Ìgbò ń tàgò ń bẹ̀. Bẹ́ẹ̀ni. So àwọn èèyàn wá ń rò pé Ìgòsùn yẹn pé bóyá àdúgbò yẹn ìgò ni wọ́n ń tà ń bẹ̀ ni. Bàbá kẹ́ tó bẹ̀rẹ̀ àlàyé yẹn Òwu Ìgòsùn wà Òwu wo ló tún wà? Òwu Ìgòsùn Amúkánkán Òwu ni. Ṣókórì Òwu ni. Ìta Ìyálóde Òwu ni. Ẹ̀rìnmú Òwu ni. Ọgbẹ̀ Òwu ni. NTA Òwu ni. Òkè Ṣókórì Òwu ni. Apọ̀ Òwu ni. Orí Yanrìn Òwu ni. Olúfakùn Òwu ni. Àpòmù Òwu ni. Ìyẹn ni pé àwọn ọmọ Òwu wà káàkiri àgbáyé. Káàkiri ni. Òkè Àgó Òwu fúnra rẹ̀ náà Òwu ni. Ẹnujọ́ mẹ́ta yìí ni kábíyèsí wa ṣe ọdún kejì tí wọ́n ti wà lórí àpèrè. Ẹ̀mí kábíyèsí wa gùn. Ṣùgbọ́n àdúgbò kan wà ní Òwu tí ó tiẹ̀ tún jẹ́ àdúgbò gbajúgbajà eléré orí ìtàgé kan kó tó jáde láyé. Ìyẹn Ìṣọ̀lá Dúrójayé Àlásàrì. Bàbá ó yá, báwo ni ọ̀rọ̀ Ìgòsùn yìí báwo ló ṣe jẹ́? Bí Ìgòsùn, ọ̀rọ̀ Ìgòsùn tí wọ́n ń pè ní Ìgòsùn ìgò kan ni wọ́n ń tà ń bẹ̀ látàárọ̀ ọjọ́. Àpáta ló wà ń bẹ̀ tí wọ́n ń gún osùn. Wọ́n ṣe bí ọ̀lọ̀ bí kíní ayò ojú ayò bí tí wọ́n ti ń gún kíní ẹ̀ ní ojú ayò ọlọ́pọ́n tí a máa ta. Bẹ́ẹ̀ni. Bí a ṣe tó báyìí wọ́n tó bá wọn kálukú ló ní láyìn tiẹ̀. Osùn náà ń gún bẹ̀ lórí àpáta yẹn níbẹ̀ ni wọ́n fi ṣe títì. Ilé bàbá tó bí ìyá mi ni níbẹ̀ yẹn. Títì ilé yẹn tí wọ́n ní bàbá Àgùsùn èmi tí a máa ń pè ní bàbá Àgùsùn náà ni. Èmi tí a ń pè ní bàbá Àgùsùn náà ni. Àlásàrì ọmọ bíbí mi ọmọ mi ni. Agboolé kan náà jọ ni wá. Bàbá ẹ dárúkọ bí agboolé mọ́. Number 1 Alárú. Number 2 Agboolé Ìkòyí. Number 3 Ilé Àìdà. Number 4 Gbàlẹ́fà.
Number 5 Ọbáyọ̀. Number 6 Ilé-Àdùbí. Ilé-Àdùbí náà wà mí. Ilé-Àdùbí olówà lọ́kàn mi. Olówà lọ́kàn mi. So kì í ṣe pé bóyá wọ́n ń ta ìgò ń bẹ̀. Oṣùn ni oṣùn. Bọ́ bàbá tá a bá ṣàkíyèsí ìgò ti wá pọ̀ ládùúgbò yẹn sìn yìí. Ẹ ṣe yẹ́ rí kógun tó dé làwọn Ìgbò kọ̀ọ̀kan ti wà ní ọ̀dọ̀ wa níbí. Kógun tó dé ogun Ojúkù. Torí ìtayà sọ́jà lèmi. Pension. Easy. Ẹ̀sùn. Thank you. Ìtayà sọ́jà 62 mo ti jẹ́ sọ́jà. 1962. 62. Níbo? Ní Kaduna. Mo ti jẹ́ sọ́jà ó ní àpá ẹ̀ ní Ojúkù. Àṣẹyìn jàjà ń gbà yí Ojúkù ni. Àwa ní first class tán kó wá tán ní Jamalatiko. Ẹ̀yin wà nù Jamalatiko. Mo wà nù Jamalatiko. Kí ló tán fi ń pè yín Jamalatiko? Orí tá ń kọ́ bọ̀ láti pè mí. Báwo lẹ ṣe ń kọ́? Àti Jamalaka tó lọ sógun Jamalatiko. Àti Jamalaka tó lọ sógun Jamalatiko. Barrister gan fi kọrin. Jamalatiko. Àti Jamalaka tó lọ sógun Jamalatiko. Àti Jamalaka tó lọ sógun Jamalatiko. Báwo ni nǹkan ṣe rí ń gbà yín bàbá mi? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. 67 lógun Ojúkù bẹ̀rẹ̀. 1967. 67 ló bẹ̀rẹ̀. Nígbà yẹn nígbà tá a wà lójú tí tá a wà ní Kaduna tá a wà ní training Ògúndípẹ̀ kọ́lọ́kọ́ bá àfọ̀rúnpẹ̀ Major General olówẹ́ẹ̀dì Nàìjíríà gbà yẹn kó tó di pé ogun dé. Kí ló fogun yẹn bàbá? Ìwọ ò gbà tèmi èmi náà ò gbà tiẹ̀. Àwọn wo ni ò gbà tara wọn? Ìgbò àti Haúsá ló ń jà ló fi kan àwa Yorùbá. Nígbà tí ìjà dẹ̀dẹ̀ láàrin Ìgbò àti Haúsá insect kì í Haúsá àbí Ìgbò kan gbàdọ̀ Haúsá lọ ilẹ̀ Yorùbá bí ni wọ́n ń bọ̀. Ìjẹ̀bú-Mùṣí làwa tí lọ́ọ́ pàdé wọn àwa Jamalatiko. 9 battalion làwa ń gbà yẹn. Kókó àwa ni first batch lákòókò wa tá lọ pàdé wọn Ìjẹ̀bú-Mùṣí. Ó ti kù díẹ̀ ká wọ Ìjẹ̀bú Òde. Bẹ́ẹ̀ láti pàdé wọn bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ ìjà. Bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ ìjà. Ṣé jà ẹ̀ṣẹ̀? Ìbọn gidi gan face me and face you. Ìbọn gidi gan face me and face you ni. Títà fi dé Ọ̀rẹ̀. Tọ̀sán tó rú ni. Títà fi dé Ọ̀rẹ̀. Àtúpọ̀ lọ́rẹ̀ àtún lọ sí Ìbíní bá a tún yẹ nílé wọn lọ náà nìyẹn. Bá a tún yẹ nílé wọn lọ náà nìyẹn. Bá a tún yẹ nílé wọn títà fi dé Ìbíní. Ṣé wọ mọ́tò ẹ̀ fi ń lé wọn lọ? Ẹsẹ̀ ni. Sọ́jà wọ mọ́tò. Sọ́jà wọ mọ́tò. Ẹsẹ̀ ni. Láti Ìjẹ̀bú-Mùṣí lọ́rẹ̀. Tílẹ̀ bá sún tó bá rẹ̀ wá. Ibi tó bá rẹ̀ wá sí àdúró mẹ́ àsinmi. Ó ní àpá ẹ̀ ní. Ó ní August 18, 1968. Òun lélẹ̀. August 18, 1968. Ó ní bọ́ǹbù ni. Ọ̀tá àbọ̀ wà mí o. Lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún. Ọ̀tá àbọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì mí o. Bọ́ǹbù ilé ó tún wọ́n lù wá mọ́lẹ̀ ní Onitsha. August 16, 1968. 68 ìlélẹ̀ bọ́ǹbù ni ọwọ́ báyìí mo fi páàkì ojú mi báyìí. Gbogbo bíi ti wá jẹ báyìí ọwọ́ báyìí mo fi páàkì. Ṣé ìyẹn ò dẹ̀ ní kẹ́ má ṣiṣẹ́ sójà mọ́? Wọ́n gbé mi lọ sọ́sítù nígbà tó gbé mi dé Àgbọ̀ wọ́n ní kò sí bẹ́ẹ̀dì. Wọ́n bá tún ní ká máa gbé mi lọ sí Ìbíní. Wọ́n bá tún gbé mi lọ Ìbíní náà ti wá gbà mí lọ sítù. Lọ́dọ̀ ìbẹ̀rẹ̀ sí bá mi tún tiẹ̀. Ó dẹ̀ lọ ọ̀sẹ̀ méjì mẹ́. Ọ̀sẹ̀ méjì náà tí mo fi lò mẹ́. Kódà mi ò dágbére nínú wọ́ọ̀dù. Ó sámọ̀ pé tọ́lọ̀ bá sọ pé bẹ́ẹ̀ ni kù mí wà màá kú síbẹ̀. Tọ́lọ̀ bá sọ pé máa délé máa délé. Ẹ̀dẹ̀ délé láyé. Mo tún padà sí Onitsha. Ẹ tún padà. Mo tún padà Kìnjámásì hospital ó mo gbé padà sí Onitsha. Nígbà mo adé Onitsha ẹni tó jẹ́ kọmandáǹtì wa ń gbà yẹn Adéníran ọmọ Ògbómọ̀ṣọ́ ni ó kọlà ọmọ Ògbómọ̀ṣọ́ ni òní kọmandáǹtì wa
compulsory retirement náà fún wa. bàbá ẹ wá làwọn sójà Ìdúmọ̀tà. àwọn British sójà. okay. àwọn sójà ayé àtijọ́. àwọn ni sójà Ìdúmọ̀tà. àwọn ni sójà Ìdúmọ̀tà òun ni wọ́n rí kíní wọn sí Ìdúmọ̀tà. ó tún wà l'Ógbómọ̀ṣọ́ náà. ó wà l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni. Jamala ti kó àti Jamala ká tó lọ sóògùn. Jamala ti kó. ìbálẹ̀ tí wàá rìtáyà ń diṣẹ́ sójà minutes. compulsory retirement yẹn fún mi ní 79 compulsory retirement. ẹ̀gbọ́n wa Ọbásanjọ́ ló ní àwa ó sójà la pa Múrítàlà. ta ló wá pa Múrítàlà? ìborúkọ ẹ̀ ní kí lè ṣe korúkọ gbèrè ọmọ Díkà. ebi Díkà. kí ló adé tó Ọbásanjọ́ lẹ́yìn lẹ́pa mọ́. ẹ mọ̀ pé ó sójà lòun náà. compulsory retirement náà fún wa èlò ìyáde gbàǹgbà yẹn wọ́n márùn. bàbá tọmọ yín kankan bá lóun fẹ́ ṣe sójà bá ìṣẹ̀lẹ̀ jù ú ṣe. wẹ́ nǹkan tó wù ní òwú ẹ̀ tọ́lọ́run bá sọ pé ń bẹ lọ́nà ẹ̀ wà tó bá lòun lọ màá tún fọlọ́run sùn yìí bí n bá tún táyé wá mi ò tún yàbẹ̀ mọ́ nǹkan tó bá jẹ mọ́ ká kí mi ò tẹ̀ Ọlọ́run tún ní jẹ́ kí n yàbẹ̀ mọ́. ṣó lè ní. ó kọjá bí ká fún. àti Jamala ká tó gbéra lé Jamala ti kó ẹ̀rín yágùn fún wa sà. èmi ní Taoridi Adédìran mo jẹ́ agbalẹ́tù Òwu Kingdom ilé tó kó gbogbo Òwu lápapọ̀ Ìgbósùn. àwọn tí ò mọ̀ wípé Òsùn ni wọ́n ń gún bẹ̀ kì í ṣe Ìgbò. Òsùn ni wọ́n ń gún bẹ̀ láyé àtijọ́. àwọn ìyá wa Òsùn ni wọ́n ń gún bẹ̀ láyé àtijọ́ kì í ṣe Ìgbò ni wọ́n tà ń bẹ̀. nígbà tí gbogbo àwọn ìyá tí wọ́n ti lọ tí àwọn Ìgbò dẹ̀ ti dé àwọn Ìgbò àtàwọn Yorùbá wa àtàwọn èèyàn wa ni wọ́n ń ta Ìgbò. aṣọ ni wọ́n ń tà tẹ́lẹ̀ níbí kẹ̀kẹ́ ni wọ́n fi ń ta aṣọ. bàbá ń gbọ́sẹ̀ Ọlọ́run kó fọ̀run kẹ inú ilé ìwé mi ọ̀dọ̀ mi ń bì tí wọ́n wò yìí tí wọ́n fi ṣe títì. bàbá wo? Ìgbò ni. bàbá ń gọ́ sí ó ti kú nísìn gbogbo ogun yẹn kò lọ inú ilé ọ̀dọ̀ wa ń bì ló wà níbẹ̀ náà bí ẹ̀ náà fi ṣe títì. àpáta ló wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ń bì. àpáta yẹn ó ní àwọn ṣínkó náà fọ́ náà ló dilẹ̀ lẹ́yìn. orí àpáta yẹn ní kíní kòtò Òsùn yẹn wà wọ́n fi gún Òsùn ní kòtò yẹn. wọ́n ṣe ń pè ní Ìgbósùn. àti Jamala ká tó lọ sóògùn Jamala ti kó àti Jamala ká tó lọ sóògùn Jamala ti kó. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ìṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.